Wasiu Ayinde pé níbo ni ojú orí bàbá ẹ̀ àti níbo ni ojú orí ìyá ẹ̀ àti ojú orí bàbá ẹ̀ ojú orí bàbá ìyá ẹ̀ àti ìyá ìyá ẹ̀ àti pé ibi tó ń wá sin bàbá ẹ̀ sí ní Èkìtì tí kò mọ̀ bẹ̀ dèní ilé wo ló kọ́ fún ìyá ẹ̀ níbi tí ìyá ẹ̀ wà àti pé ibo gan lágbolé K1 nílùú Ìjẹ̀bú tani dáúdù wọn tó wà ní representative ẹni tó wá certify lẹ́tà ẹ̀ báwo lẹ́nu ẹ ṣe jẹ́ nígbà táwọn tí wọ́n ní family lineage gangan sọ pé àwọn ò mọ ẹni tó certify lẹ́tà ẹ̀ àbáṣọ ò dẹ̀ gbà àfẹnìyàn jẹ́lì mọ́mù ó tún wádùn sẹ́ríkì. ọ́díò tẹ́gbọ́ tó ń sìn ni màá fi máa ṣe ìwọlé fáwọn tó bá mọ ìdáhùn ìbéèrè yìí wọ́n jọ̀wọ́ wọ́n bá wa tẹ̀ sí comment section yẹn gangan nítorí pé nígbà tí mo kọ́kọ́ gbọ́ wípé K1 the ultimate pẹ̀lú Èkìtì pẹ̀lú ìlú Èkìtì pé wọ́n fẹ́ parapọ̀ kò kọ́kọ́ fẹ́ yé mi torí pé látìgbà tí mi ti wà lọ́dọ̀ọ́ tí mo ti wà láti kékeré mi ọmọ Ìjẹ̀bú mo máa ń gbọ́ kí ló wà láàrin K1 the ultimate àti ìlú Èkìtì papọ̀ àmọ́ lóò mo sì máa gbé wa débẹ̀ àmọ́ kí a tó débẹ̀ ẹ má bínú báyìí pé ìgbà kọ́kọ́ yín rèé tẹ́yìn máa darapọ̀ mọ́ ìkànnì Lovers Arena series nìkan tí ẹ já sí mo rọ̀ bá mi subscribe sí ẹjọ́ ẹgbẹ́ rẹ̀ ohun ẹ̀rọ máa gbẹ̀kọ̀ níbẹ̀ táwọn ẹgbẹ́ wọn máa pè ní notification bell tẹ̀ bá ti tẹ̀ tán kí o gbé option mẹ́ta kan wá ìtí ń bẹ lókè òun tí ń ṣe option A lí àti lí oníkẹ́ bá mi tẹ̀ tẹ̀ bá ti tẹ̀ ńkọ́ ẹ bá mi yọ̀ǹda rẹ̀ ẹ láǹfààní láti máa wo gbogbo ohun tó bá ń ṣẹlẹ̀ nínú ìkànnì yìí Benjamin Olúwaṣẹ́gun Olúwapamílẹ́rìn náà ní orúkọ mi nípa ti Ayinde Marshal táwọn èèyàn sọ pé ó papọ̀ mọ́ Èkìtì èmi ní ìdáhùn sí ìbéèrè tí kan náà àwọn fans mi yìí tí wọ́n fi ṣọwọ́ sí mi mo rí fọ́nrán kan ní bíi á ti tó bí ọdún kan sẹ́yìn àbí á ti tó bí ọdún kan sẹ́yìn kí màmá olóògbé K1 kí màmá K1 tó ti dolóògbé ẹ má bínú ẹni mi àgò kó tó di pé wọ́n jẹ́ Ọlọ́run nípè mo rí fọ́nrán kan tó sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Èkìtì má ṣe Èkìtì yìí àmọ́ ẹnu kọ́lẹ̀ ẹ̀ ti gbọ́ máa play fídíò yìí sìn ẹ gbọ́ bí tí ìyá yìí ti sọ̀rọ̀ tó fi di pé K1 àti Èkìtì wọ́n fẹ́ parapọ̀ ẹ jẹ́ kí a kọ́kọ́ wo ìyẹn náà ká tó wá mẹ́nu bà ohun tí ó ṣẹlẹ̀ gangan. àbídà àgbà ni màmá mi ọmọ orí ìtẹ́ ni ní àwọn ọmọ bàbá ẹ̀ bàbá yẹn gbà tó jọba olóbi sórí ìtẹ́ sọ ọmọ orí ìtẹ́ ni. àgọ́ sórí rẹ o. òun lè ń gbọ́ yẹn ẹ ti gbọ́ ọmọ orí ìtẹ́ ni wọ́n. bàbá tó bí màmá mi ọba ni nílùú Péjú Èkìtì màmá mi ọmọ orí ìtẹ́ ni Akérédolú. Wow, this is the first time I gbọ́ báyìí o. no ẹ tẹ̀ fi kọrin rí. èmi á fi kọrin torí pé number one ọ̀rọ̀ kò tí ì débẹ̀ bàbá mi júwèé ọmọ ẹni tí wọ́n ṣe ẹ̀rọ débẹ̀ nìyẹn ṣòṣèlú pé tèmi lọ́kì lọ́nà púpọ̀ yàtọ̀ sí pé mo jẹ́ Máyégún ọmọọba ni mí lọ́tùn ọmọọba ni mí lọ́sì yàtọ̀ sí mo jólú ọmọ of Lagos Máyégún Yorùbá land àwọn tó bí mi ìdí bàbá tó bí màmá mi ọba ni nílùú Péjú orí oyè dẹ̀ náà bí màmá mi sí àbídàgbà. tó ẹ káàbọ̀ padà láti ibi tẹ́ ti lọ wo ibi tí K1 àti ìyá ìjíjọ sọ̀rọ̀ tó di wípé
wọ́n parapọ̀ mọ́ Èkìtì díẹ̀ òun lẹ ti wò tán yẹn àmọ́ ibẹ̀ kọ́ là ń lọ àwọn ẹbí Fusengbuwa ruling house wọ́n ti jáde síta lánàá wípé àwọn ò mọ kankan nípa ti K1 The Ultimate pé kò tiẹ̀ tán máwọn lánàá kí a má sì ṣe gbàgbé fáńfà náà tí ò wo fídíò àwọn náà níbi tí K1 ti sọ pé Jadiara family làwọn parapọ̀ mọ́ àwọn yẹn dínà lánàá wípé àwọn kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ pé àwọn ò tiẹ̀ rí kódà kò bá wọn ṣe mítìn rí débi tó máa fi dé pé àsìkò àtijọ́ Àwùjalẹ̀ wá tó òun ni yóò wá kàn olórí ẹgbẹ́ sì ti sọ wípé òun ò mọ kankan nípa ọ̀rọ̀ yìí àmọ́ ibẹ̀ kọ́ là ń lọ àwọn ẹbí kejì tí K1 The Ultimate tí wọ́n tún sọ pé àwọn tún fẹ́ parapọ̀ mọ́ àwọn náà tuntun jáde síta lánàá wípé àwọn ń kọ́ àwọn ò mọ kankan nípa ẹ̀ wípé kò tẹ̀ tán mọ́ àwọn rárá fídíò ibi táwọn ìyá yìí ti sọ̀rọ̀ òun lè léyìí ètí ká kọ́ lọ wò ná. ilé bàbá ẹ̀gbọ́n àmọ́ ń pa nǹkan tó ṣe àwọn ọmọ bàbá Adébáyọ̀ ìyá Ẹlẹ́gùṣí yẹn ìyá Ẹlẹ́gùṣí ò wọ́n lórí bàbá ẹ̀. ìyá Ẹlẹ́gùṣí ò mọ̀ nípa kò bímọ rárá àtọ́ni ẹ̀gbọ́n ìyá mi gangan ni ìyá Ẹlẹ́gùṣí yẹn kò bímọ rárá ni so kí bá ní òun ọmọ ìyá Ẹlẹ́gùṣí fún ọ̀rá o. bí tó ń sàn bàbá ńlá mi so tábàárẹ̀ tó gbowó lọ́wọ́ ẹ̀ kó lọ dáwọ́ ẹ̀ padà fún un bẹ́ẹ̀ láwọn kọ́kọ́ pa ẹ̀ o. adúpẹ́ lọ́wọ́ ni fún fídíò méjèèjì ti ìyá àti ti àwọn ẹbí Fusengbuwa náà ti sọ̀rọ̀ yìí tá sì ti rí pé nítòótọ́ àti lódodo pẹ̀lú ariwo tí àwọn ìyá yìí ń pariwo K1 The Ultimate kò tán mọ́ àtẹ̀bí kìíní àti ẹbí kejì àwa lè sọ bí ẹbí èmi yóò tún jáde wípé àwọn nìkọ́ ni K1 The Ultimate ló tún tán mọ́ bí a kà ṣe máa wò ó àmọ́ ibẹ̀ kọ́ ni àwọn ń lọ lónìí torí àwọn ẹbí aníkanáyà ẹ má bínú ẹni mi àgò tó bá òfin bẹ́ẹ̀ dán púpọ̀ lẹ́nu mi àwọn ẹbí aníkanáyà náà wọ́n ti sọ tiwọn pé kó tó dé wípé K1 The Ultimate wá sọ́dọ̀ tàwọn náà wọn náà wọn ò mọ̀ rí gbogbo wọn sì deny lọ́pọ̀lọpọ̀ wípé àwọn ò mọ̀ rí àmọ́ alàgbà kan tó jẹ́ aníyìkáyà alàgbà ẹ máa mọ̀ wòlíì Tibetan òun náà jáde ó sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ yìí ó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí kí làwọn ohun tí alàgbà yìí sọ jẹ́ ká fojú sùnùkùn wò ó dàpọ̀ òdodo ọ̀rọ̀ bẹ́ẹ̀ níbẹ̀ nípa ọ̀gbẹ́ni K1 The Ultimate ó sọ̀rọ̀ tó pọ̀ nípa Ìjẹ̀bú ó sì sọ̀rọ̀ nípa K1 The Ultimate kí ni alàgbà yìí sọ ó yá ní kọ́mọ́kọ́mọ́ mi fẹ́ fi àkókò wa ṣòfò ní kọ́mọ́kọ́mọ́ ẹ jẹ́ kí a lọ wò ó. Ìjẹ̀bú ò ní gba rẹ́kẹrẹ́kẹ́ Ìjẹ̀bú máa ṣe ó máa do the needful torí àwọn tó wà mẹ́ I knew my big father Kuku 101 kì í ṣe mímọ̀ ṣe kì í ṣe agbára anybody kì í ṣe agbára kò sí nǹkan tí owó lè ṣe ní ó mọye tí Ìjẹ̀bú ń pa ní ojúde ọba ni dẹ́nìkan ṣe máa ń dẹ́nìkan gbówó bọ̀ owó yẹn máa kò ní nǹkan ṣe ń bẹ̀ the original ọba ló máa jẹ́ for next month. Next month? Yes torí wọn ò ní yanjú ẹ̀ ló September yìí ló yẹ kí wọn ò ní lè yanjú ẹ̀ tó ń bá kan yanjú ẹ̀ wọ́n sì fẹ́ tún padà sọ́dọ̀ Ifá. àwa ló federal might. kò sí federal might kankan bẹ́ẹ̀ náà kò sí èmi ló nílùú Tinubu kò tiẹ̀ lé wọ́ bẹ́ẹ̀ mo rò pé ó fẹ́ dárúkọ Wasiu ló fẹ́ dárúkọ yẹn bọ̀ tó mọ bó ṣe fẹ́ sọ. àwọn èèyàn ń sọ bẹ́ẹ̀ náà. ọ̀rọ̀ oyè ọba Ìjẹ̀bú Òde mo ti sọ fún yín tipẹ́ kò kan Wasiu kò lè débẹ̀ ó lè kọrin tó bá yan ọba tán o ó lọ kọrin bẹ́ẹ̀ kó kọrin kan lẹ̀ lówó o kò sí wàhálà torí mi ò mọ bí tẹ́ gbàdé bí but James 4:17 2 Samuel 11:2-5 then Philippians 2:4 then John 4 then we are looking for the other one is we are looking for what is not lost. Kò sígbà tó dọ́dọ̀ onífagidi àdìfá ṣé gbígbà tá a wà lọ́mọ ọjọ́ mẹ́jọ náà gbómi wá náà kóbi wá náà everything wá tí wọ́n fẹ́ wo àkọsẹ̀jáyé wa. Wọ́n ti mọ̀ pé ní mi máa jọba láti ìgbà tó ti bí ní primary 1. Wọ́n ti ń pè lọ́ba lọ́la ó dẹ̀jọba náà. Mo mọ tó bí 5 bẹ́ẹ̀. Ẹsẹ̀ ń táyé ti sọ bẹ́ẹ̀. Mo rí tó 5 bẹ́ẹ̀. Then báwo lẹ ṣe believe pé owó ni gbogbo ẹ̀. So that's the problem. Ìjẹ̀bú ò ní gba rẹ́kẹrẹ́kẹ́
Ìjẹ̀bú máa ṣe ó máa do the needful. Torí àwọn tó wà mẹ́ I knew my big father Kuku 101 kì í ṣe mímọ̀ ṣe kì í ṣe agbára anybody kì í ṣe agbára kò sí nǹkan tí owó lè ṣe ní ọmọye tí Ìjẹ̀bú ń pa ní ojúde ọba ni dẹ́nìkan ṣe máa ń dẹ́nìkan gbówó bọ̀ owó yẹn máa kò ní nìkan ṣe ń bẹ̀ the original ọba ló máa jẹ́ for next month. Next month? Yes torí wọn ò ní yanjú ẹ̀ September yìí ló yẹ kí wọn ò ní lè yanjú ẹ̀ tó ń bá kan yanjú ẹ̀ wọ́n sì fẹ́ tún padà sọ́dọ̀ Ifá. Àwa ló federal might. Kò sí federal might kankan bẹ́ẹ̀ náà kò sí èmi ló nílùú Tinubu kò tí ẹ̀ lé wọ́ bẹ́ẹ̀ mo rò pé ó fẹ́ dárúkọ Wasiu ló fẹ́ dárúkọ yẹn bọ̀dọ̀ mo bó ṣe fẹ́ sọ. Àwọn èèyàn ń sọ bẹ́ẹ̀ náà kò tó náà ó ní oyè tó ń fún oyè tí ò jọ pé ẹni tó ọmọ ọ̀dọ̀ tó bá gbọ́ ẹrù ìyàwó ẹ̀ lọ sọ́sibítù gbà tó lọ bímọ kò pẹ́ lẹ́yìn tó máa kọ́ kíìsì ọmọ yẹn bìkọ́ sẹ́nu ẹ̀rùn. So but tó bá bímọ yẹn tó bá ti gbélé ìyá ẹ̀ láyà tí ọkùnrin dáàlì ọmọ wa ti dé àkíyèsí ẹ̀bọ̀t kò kan ọmọ ọ̀dọ̀ tó gbómi kaná tó ń sáré káàkiri àti dráìvà. So ọ̀rọ̀ oyè ọba Ìjẹ̀bú Òde mo ti sọ fún yín tipẹ́ kò kan Wàsíù kò lè débẹ̀ ó lè kọrin tó bá yan ọba tán o ó lọ kọrin bẹ́ẹ̀ kò kọrin kan lẹ̀ lówó o kò sí wàhálà torí mi ò mọ bí tẹ́ gbàdé bíi but ṣe rí ayé ò le Wàsíù ó ti mọ ìgbà tí plane ò ti bẹ lórí ìdànù lọ́jọ́ yẹn ọpẹ́ ló yẹ kó máa ṣe káàkiri orí ìjọ kò yẹ kó try àti sọ pé òun wá ló kàn náà kò lè ìjírò ilé Tinubu ló sọ yẹn ìwọ pápá bá tiẹ̀ lọ sí Ìjẹ̀bú tó ní ìwọ ló kàn ìpẹ́ náà máa fi lè dànù bẹ́ẹ̀ ṣé ẹ̀rí kan tẹ́mi sọ èmi náà tiẹ̀ ní débẹ̀ sá máa tẹ̀ fẹ́ lu ẹ̀ṣẹ̀ léṣe lórí ìgbà tó lágbólé tiẹ̀ so ọmọ tẹ́mi ń try láti sọ kò sí nǹkan tó máa mi Ìjẹ̀bú wọ́n máa get the original well read well polished Àwùjalẹ̀. Yes and by ká tó ṣe 30 years anniversary a máa get it so fún October 7 ká tó every 30 years. torí wọ́n ní kí wọ́n tó lè yàn án pé tó ẹ̀ńtà múkalẹ̀ gẹ́gẹ́ bí Àwùjalẹ̀ rẹ o gómìnà náà máa fọwọ́ sí. kí ni gómìnà fọwọ́ sí gómìnà ò lè fọwọ́ lọ́kàn máa sáìn ní ẹni àti ní Department of Chieftaincy Affairs wà ní local government so ló má dẹ̀ mú wá kàn gbé déwájú adé sáìn kí ló kan gómìnà pẹ̀lú. kí gómìnà má tọwọ́ bọ̀ o. gómìnà kì í ṣe Ifá eléyìí tí Mákindé ṣe Mákindé ó ti lu gbàgìrì ayé ń bẹ́ẹ̀ Mákindé ti regret bọ́ọ̀yì tó rò pé òun gbé sápò ti yọrí jáde bọ́ọ̀yì ti ṣe hàwùhàwù kiri ajá ti ń gbó àwọn méjèèjì kan kọ́lẹ̀ kan ju ẹ̀ṣẹ̀ fúnra wọn káwò ká lè kọ́lẹ̀ lásìkò tiwọn ṣé báwọn Tinubu ló mú Ọọ̀ni wá Mákindé ló mú wọn àwọn èèyàn wọn ní kàkà máa wòrán ọmọ Adéròmú fi gbogbo ẹ lẹ́bọ̀ yìí wọ́n ní kò ládé ṣe bó tó yẹ ó tó fẹ́ sọ̀rọ̀ Adéròmú kan. tó ẹ káàbọ̀ padà òun láti wò tán yẹn gbogbo ọ̀rọ̀ tálàgbà náà sọ nípa Ìjẹ̀bú àti K1 the ultimate òun láti gbọ́n yẹn bó bá ṣe rí lójúwòye títí ìbá fi ṣọwọ́ sí comment ìtẹ̀bámọ̀ nípa àwọn agboolé yìí ẹ jọ̀wọ́ ẹ tẹ̀ sí wa bó bá ṣe rí lójúwòye tí èmi náà yóò máa gba àwọn àlejò kéékèèké kan wọ́n lè yànnàná àwọn ọ̀rọ̀ yìí dáadáa tí mo sì mọ̀ pé wọ́n sì yànnàná ẹ̀ dáradára bí a ṣe fẹ́ lọ àti pé ju bí a ti rí lọ Benjamin Olúwaṣẹ́gun Lápámẹ́rin náà lórúkọ mi tó bá gbẹ̀gbà kọ̀ọ̀kan yín rí tẹ́ máa darapọ̀ mọ́ ìkànnì yìí ìkànnì Lovers Arena sí ìkànnì tẹ́já sí ìmúrọ̀ bá mi subscribe sí ẹgbẹ́ rẹ̀ ohun ọ̀rọ̀ àmì àgọ́gọ́ ní bẹ́ẹ̀ táwọn lóyìnbá máa pè ní notification bell bá mi tẹ̀ bá ti tẹ̀ tán yóò gbọ́sẹ̀ mẹ́ta kan wá ètí ń bẹ lókè òun tí ṣe option a lí àti lí onígbò bá mi tẹ̀ tí o bá ti tẹ̀ tán yọ̀ǹda rẹ̀ ó láǹfààní láti máa wọ ìkànnì yín gbogbo gbà tí a bá ti gbé tó wá jáde ẹ jọ̀wọ́ bá wa like fídíò yìí bá wa bọwọ́ lò dáadáa gbogbo ẹ̀ṣẹ̀ ń bá wa like nítorí náà yóò máa dùn pé ẹ̀ ń follow wa ẹ ṣeun Benjamin Olúwaṣẹ́gun Lápámẹ́rin tún ní orúkọ mi lẹ́ẹ̀kan sí ó dìgbà kan náà.